ṣùgbọ́n àdúrà kan ló gbé wa lọ àti àwọn àbábá wa gbogbo ohun tí àwọn bàbá wa ti fún lélẹ̀ òun ló gbé wa lọ wọ́n sì kí ní Yorùbá ò sì ní ìbàjẹ́ sì ní ìbàjẹ́. ìwọ òṣèlú kí ẹ òkú iṣẹ́ takuntakun ọmọ Yorùbá àtàtà ní ọmọ Yorùbá àtàtà ní tá a bá tu ta wò ó ta tú ìrìn a rí i pé ọmọ Yorùbá àtàtà ní kò ní mọ́ o ẹ fún mi ní kíní àdúrà yìí kò ní mọ́ o gbogbo ọdẹ bá ṣe ń tẹ ní o máa dún o kò ní bàjẹ́ o gbogbo ohun tí ọba fọwọ́ lé báyìí ló máa dún ni ní agbára Olódùmarè bó ṣe ń lọ káàkiri ayé sórí gbogbo èyí tí wọ́n ń sí jẹ́ ọ̀gbọ̀dọ̀ tó ní pẹ̀lú ọdún lọ́pàpọ̀ láìpẹ́ ìyá ọdún tó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ tí a gbọ́dọ̀ lọ́gbà gbọ́dọ̀ lọ àwọn bàbá tó nílẹ̀ gbogbo ìlú èmùkú o di free man o lè lọ níwẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí àwa ń fọ́dù ẹ gbẹ́gidé nìwà ìdí ẹ̀ṣẹ̀. Ọtí àdúrà rẹ̀. Ọtí àdúrà rẹ̀. Olùdó àwùjọ àdúrà là ń ṣe fún ọmọ yìí o à ń wúre fún ni o dẹ́kun ṣe o bẹ́ẹ̀ ni ó sì ní ọṣẹ o mo ní ọṣẹ o gbogbo ìgbà orúmọlẹ̀ yóò jẹ́kọ́ ṣe o Odùduwà yóò jẹ́kọ́ ṣe o Ṣàngó yóò jẹ́kọ́ ṣe o gbogbo ibi tí àwọn olórí Yorùbá wà yóò jẹ́kọ́ ṣe o bẹ́ẹ̀ ni ó sì rí ìwọ nìyí àsúnlẹ̀ fún ẹ lónìí yóò mọ ẹ lórí tó o bá pé ẹnìkan ọgọ́rùn yẹn ni ó jẹ fún ọ. Fúlàní wọn ò ní rí ẹgbẹ́ o wúkúwúkú wọn ò ní rí ẹgbẹ́ o gàmbàrí wọn ò ní rí ẹgbẹ́ o bẹ́ẹ̀ ni yóò rí o ó sì rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ti wá ń lọ lẹ́yìn tẹ́ bá ń lọ ayọ̀dẹ́ máa fi lọ o wọ́n máa pa ilé ni ó máa gbà pálé ni bí Yorùbá ṣe ní àpẹẹrẹ ní gbogbo ìgbà ayé tá a bá dé lu òyìnbó Brazil Aswan Yorùbá gbẹ̀mbẹ̀ wọ́n pa wọlé wọ́n máa pa ilé ní o wọ́n sì wá pa bẹ́ẹ̀ ni àṣẹ náà ni ó rí o bẹ́ẹ̀ ni ó rí o bẹ́ẹ̀ ni ó rí o wọ́n sì wá pa o àbí yóò rí o olóògbé bọ́ra wọ́n wá fi àṣẹ pé yóò dá bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ẹ fi ọdún sí fún ọmọ fàṣẹ lé gbé. Ó kí gbogbo Olúwa mi. àdúrà tí ó ti gbà orí nínú ṣe rí bẹ́ẹ̀ ló yẹ kí ó rà dé orí látọ̀dọ̀ Ọlọ́run wá tí ò bá sí bẹ́ẹ̀ ni àmì ilé tí wà pọ̀ lọ́wọ́ nígbà tí bàbá rí ọ̀nà pátápátá lọ́kùnrin gbogbo wa ká ẹ̀mí Sunday pẹ̀lú lókun ló ní Sunday tó wù. Ó ti ẹ̀jẹ̀ ká fi lókun tẹ̀lé. Lọ́ba ló níjòyè ní ọkùnrin ní obìnrin. Orí ọ̀rọ̀ pọ̀ bá ní ti tẹ̀lé pọ̀ àwọn olóyìnbó pọ̀ dalẹ̀. A lè wáyé ní àgbẹ̀ Sunday kò abẹ́rẹ́ abẹ́ṣìbá jáde òtúrí àwọn ìgbésẹ̀ tó fẹ́ nílò ní àtìgbàgbé gbogbo ẹ̀ ṣe ṣe lágbára Ọlọ́run. Bí gbogbo wa ṣe dìde lọ́jọ́ lórí ó yẹ ká mọ̀ pé àsìkò tá a wà yìí àwọn kan ti lo àsìkò kan lọ. Ẹ bá máa ń lọ káàkiri ẹ̀rí apá àwọn ẹ̀fọ́ ibi tá a dúró sí gan àwọn ọmọ ní 200 years ẹ̀rí wọn nínú pé
Lo ẹ̀mí ń bì. Àsìkò tí wà nílé tí Ọlọ́run fún wa ní ọkàn lọ́mọ tó ṣe dáadáa tó lè gbà fún òmìnira gbogbo wa. Ẹ bá wo ọ̀rọ̀ Sunday Igboho kìí ṣe ọ̀rọ̀ Yorùbá nìkan ló ń sọ ṣùgbọ́n tí Yorùbá bá dá gbogbo ẹ ti dá nà rí i pé àwọn ẹni tá à ń sọ àwọn àdéjọgbòdògbò wọ̀nyí mo fẹ́ ṣe Nàìjíríà mo ń ṣe Nàìjíríà tẹ́lá máa ń lísìn sí wọn dáadáa ẹ̀ tẹ́ máa ń lísìn sí wọn àwọn kan wà tó máa bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ tó máa ń sọ̀rọ̀ pẹ̀lú Sunday ẹ rí i pé nǹkan tó ń sọ àtọ́yé òṣùlù gbogbo Nàìjíríà ló yàtọ̀ ẹ wo Ibrahim ó ti ń sọ̀rọ̀ owó ó ti ń sọ̀rọ̀ pé ìṣe passport á máa gbẹ Ibrahim Traoré ti wà tó fara sí ilé Ọlọ́run á sì lọ wa. Ìmọ́lẹ̀ Yorùbá. Sẹ́ni àdúrà ìwà ti ṣe bí àtàwọn àgbà mi bẹ̀rẹ̀ Sunday Igboho fún àkọ́kọ́. Àmín. Omi ò ní fọ́. Omi ò ní fọ́. A tún máa ṣe àwọn ètò kan láti kúrótì kúrò pẹ̀lú kẹ́lẹ́ ọ̀rọ̀ Sunday Igboho ti kúrò ní ewu tó wá jáde. Àpèsílẹ̀ Oòduà. Lórí dẹ́gbẹ̀ẹ́ nígbà tí mo wà lọ́dọ̀ olùkọ́ ọ̀rọ̀ fẹ́sọ́ ní èèyàn mi náà ní nílẹ̀ ẹ̀kọ́ ìpé ó jẹ́ káàbọ̀ lẹ́gbẹ̀ẹ́. Mo kí Ọlọ́run ọba tó ní ayé, ó ní ọ̀run, ó ní ohun gbogbo, ó lè so ohun gbogbo. Ọba tó dá ẹ̀mí mi sí lọ́jọ́ ìní, mo kí Ọlọ́run ọba tó níwé. Lẹ́yìn náà, mo kí gbogbo ẹ̀yin bàbá mi nílẹ̀ Yorùbá pátápátá. Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́. Mo kí bàbá wa. Bàbá yìí aláṣẹ ìpínlẹ̀ Òrìṣà. Ó wá bí bàbá mi Olúgbọ́n Francis bàbá dáadáa bàbá lálùbáríkà. Bàbá ṣe kábíyèsí Olúgbọ́n. Mo fi bàbá mi Olúgbọ́n mo fi kí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá. Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn. Ọlọ́run jẹ́ kí àṣẹ ọpẹ́ lẹ́nu yín. Òkèlè apẹ́ lọ́wọ́ yín. Kí bàbá wa náà ṣàdúrà ìgbàgbọ́ kí bàbá mi tó ṣàdúrà mùsùlùmí kí bàbá wa oníṣẹ̀ṣẹ̀ àdúrà yẹn gbà nípa àjẹpẹ́ lẹ́yìn náà kí bàbá mi bàbá so ọlọ́run jẹ́ mi yóò gùn ẹ pẹ́ fún mi ẹ ní parẹ́ láéláé ẹ mọ̀ borí ọ̀tá ẹ kùn lẹ́mìí ẹ ní sáìsì àìsàn oníṣẹ́yìn kò ní sọmọ ẹ̀yin bàbá wa ní òdòdó ewé àgbọn ọ̀dẹ̀rọ̀ abákan gbogbo ara gbogbo lé ní ara yẹn mọ̀ lé gbogbo wa mo wá kí bàbá mi olú ọ̀fìn bọ́ ara kábíyèsí lọ́wọ́n jẹ́ mi yẹn ogun mo kí bàbá wa Ọ̀ọ̀ni olórí aládé gbogbo lọ́wọ́n jẹ́ mi tí wọ́n ní ogun bí nǹkan wá wá. Inú mi dùn pé mo wà ní ó ti ẹ̀ lè padà wá sílùú pàtàkì lẹ́nu wípé jọ́nà rè bí àná mo ṣe wọ̀lú kí n tó lọ ọ̀dọ̀ Sálíù wá gba àṣẹ lọ́dọ̀ bàbá mi wọ́n ṣàdúrà fún mi wọ́n ní wọ́n ní ọkùnrin kan bẹ ní ìmí àkọ́kọ́ ìrìn abẹ́jọ́ náà lọ wọlé wá ọlọ́kùnrin kan bẹ ní àbí jẹ́ Sálíù agbára rẹ̀ yẹn pọ̀ gan bàbá mi ní agbára yẹn pọ̀ abẹ́yẹsẹ̀ agbára yẹn pọ̀ gan pé kódà gan ó kọjá ohun tí mo rò ní mo fẹ́ débẹ̀ abẹ́sẹ̀ ní bámu lọ pé àwọn ọlọ́pàá ti try ní wọ́n bá mú wọn fi ilẹ̀ náà ní wọ́n dẹ̀ mọ̀ pé àwọn náà lágbára lókè Buhari ní bẹ́ẹ̀ kò sí nǹkan tá a dì í sí ọmọ ilẹ̀ òsì ní sèdí bẹ́ẹ̀ bàbá ní ìjẹ́ ká fọgbọ́n sí ìjẹ́ ká fọgbọ́n sí ẹ̀rù
ọkùnrin yẹn ní agbára kan ju tí mo rò mọ́. Bẹ́ẹ̀ bàbá mi bá ṣàdúrà fún mi pẹ̀lú gbogbo ẹ̀yàn ọba wa bàbá sọ ní ṣàdúrà tẹ́lẹ̀ lọ bẹ̀ yẹn oníjẹ́ sáléwù. Ìwòsàn àbábílà ni. Alẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Àbábílà ni. Wọ́n á gbéra wọ́n á ṣàdúrà ní ààfin ìtọ̀hún yẹn ni wọ́n á ṣàdúrà fún mi. Wọ́n á gbéra àwọn ọmọ ìlú wa abẹ́lé méjì wa ọlọ́ba sáléwù yìí wà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Wọ́n ọkùnrin yóò bá là wá irú bàbá wa rẹ̀ ó sáà rí làlẹ́nu mi kí ló dé tó ń dà wá láàmú àwa ti wá gbé gba búrẹ́bù ó tún jí ọmọ ọba gẹ̀gẹ̀ gbé oníkan lọ mú wá ó ní sọ àwọn ọmọ òun ni àwọn ọmọ rẹ̀ ṣe lè mọ ṣe bẹ́ẹ̀ kí ló dé ṣe bẹ́ẹ̀ báwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ lọ́nà bẹ̀rẹ̀ sí ìbọn sí wa ẹ̀ ṣe báyìí ọ̀rọ̀ làwọn bá yín sọ kájọ sọ ìbọn tẹ wáyìn ọjọ́ méje la fún yín ọjọ́ méje la fún yín gbàtọ́ mo kúrò ń bẹ̀ tó padà sọ́dọ̀ bàbá pé bàbá mo débẹ̀ mo dẹ̀ fún mi lọ́jọ́ méje mo ní yọ lọ pẹ̀lú àṣẹ tí bẹlẹ́nu tí àṣẹ òní bẹlẹ́nu yín kábíyèsí yìí nìkan àti ìmọ̀lúkọ ọba kan tó dúró ńlá àwọn ọba yòókù wọn bóyá wọn ò tó ní ìjọba àwọn òdó tèmi láàbù. Certificate of office. Ọdẹ àbí ọba àwọn ọmọ bá bàbá láti kọ́dé ìgbé mú àfẹ. Asígẹ̀gàn àná tó kú sẹ́wọ̀n kọ́dọ̀ tiẹ̀ náà tiẹ̀ ní mọ̀lòmú ní tí ó lọ. Ó dàbẹ̀ ni pé ọba tàpá bàbá yẹn náà kú ó ní mọ̀lòmú lọ. Àwọn onídàá mú ẹgbẹ́ tó wà ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ tí mo ti dọ́dọ̀ olúwa ìgbòrà mọ́ni mú bẹ̀rẹ̀ mú ti mọ̀ ẹ́ ọ̀dọ́ ló wá kú alága àwọn náà nìyẹn nígbà tó wọ́n sá tó lọ́wọ́ àṣà ẹni ọba wọ̀ sá ọjọ́ méje wá pé pẹ̀lú àṣẹ ọlọ́run àṣẹ àwọn bàbá wa àti kọ́ọ̀sù ọkùnrin wa bàbá àtàwọn ọ̀rẹ́ mi àwọn ẹ̀gbọ́n mi àlọ́ ọ̀bẹ̀ àdẹ̀rẹ̀ pé ìjọba àlè tó tọ́ wọ́n tẹ́tì àdúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀jìnà Olúṣèyí Mákindé bí tẹ́yìn òsì ọlọ́run wa kálukú ló nípa àti ẹ̀ tó kó sẹ́dẹ̀ mọ̀ ìjọba tí ń bẹ lókè ńgbà yẹn agbára gómìnà ọ̀tá òkè ni àṣẹ ti wá ipe Sunday ọ̀gbọ́dọ̀ lọ sí Ìbàràpá lọ́jọ́ méje o kó sójà sọ́nà iye ọmọ lè lọ mọ́tò bàbá wa ní à ń kí à ń sàílẹ̀ mẹ́rin ó kú kábíyèsí alábẹ́sù gbọ́rọ̀gbọ́rọ̀ ló kú abàgbà ló kọ ọ̀rọ̀ lórí ebè ẹ̀ wá ń béèrè pé sọ́dẹ̀ ló kú ní àbágbẹ̀ ọ̀rọ̀ òye yìí ni ìkómọ̀tà dájọ́ sí ni ọ̀dọ̀ Sáléwù á sì débẹ̀ ọmọ mi ń sunkún. Sorry, sir. Ìgbòhòsà àbábílà ní bẹ́ẹ̀bì. Bá ń fi ọ̀hún rẹ̀ gẹ́gẹ́ bí abẹ́ amọ̀sẹ́nu. Òwe ti gbé ọmọ lọ ọmọ ìlú. Àwọn sunkún ọmọ ń sunkún èmi sì ti ṣàdéhùn ọjọ́ méje fún gbogbo ọmọ Yorùbá káàkiri ayé ọjọ́ méje lọ́kọ̀ tó la ìyá ni mo lọ bàbá ní bàbá ti kú àwọn àbúrò bàbá ní kí n lọ ọmọ aládìkún ni aládìkún ò ní ṣàdéhùn pé ọmọ síbẹ̀ lọ ọbẹ̀ ọ̀ní ń dìbẹ̀ ìyá mi wọ́n sọ̀kọ́ mọ́ wọn ìyàwó wọn àfóònù wọn tí wọn sí nọ́mbà mi wọn lè di ẹrú kàkí mọ́ ọ̀gbà tọ́jọ́ méje mo wá pé bàbá mi pé bàbá ọjọ́ méje ti pé bàbá ní òkúlajà yẹn pọ̀ gan ọmọ mi ní bàbá àwọn èsì ẹ̀mí yóò kún fún mi ọ̀nà yìí ẹ̀ sí mọ́ rí ní ẹjẹ́ ń wá bẹ̀ bàbá nínú mi ó dùn bàbá lè wá àdéhùn ní ṣùgbọ́n ìyẹn pọ̀ ọ̀gọ́tọ̀ bá lè wá inú mi ó dùn pọ̀ wá à ń bá security lójú ọ̀nà à ń bá àwọn náà dẹ̀ ṣe dáadáa a sọ fún ọ pé ẹ mọ́ yìnbọn ẹ bá yìnbọn á bà yín jà ẹ mọ̀ pé ẹ̀yin kọ́ là ń ọ̀rọ̀ àbá ṣáájú àbẹ̀ lọ́ọ̀rì ọlọ́run lẹ́sẹ̀kùn náà
ogun tiẹ̀ tó pè yẹn kò ní tó ti sẹ́ òní orí mọ́. Gbogbo ogun Fúlàní tó fún wa ti jàǹbá nílùú Ìbàràpá pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ náà wà yìí fún ọkọ̀ àwọn rẹ̀. Bàbá wa ṣàdúrà pé Yorùbá ò ní dèrò ẹ̀yìn, bàbá mi yìí ṣàdúrà pé Yorùbá ò ní dèrò ẹ̀yìn, Yorùbá ilé ẹsẹ̀ ru ẹ̀yìn náà ní dèrò ẹ̀yìn láéláé. Mo fi ń dá gbogbo ọmọ Ìbàràpá lójú gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tí bàbá mi sọ. Onídìkẹ́ sọ̀rọ̀ Fúlàní mọ́, wọ́n ti mọ̀ pé mo ti dé. Àwọn tó kù ó ti mọ ṣètò bí wọ́n ṣe mọ lọ. Àwọn tó ní fóònù. Wọ́n dẹ̀ mọ̀ pé mi ní fi bàbá mi lẹ̀. Wọ́n ti mọ̀ pé báwọn bá tún bẹ̀rẹ̀ sí pààyàn tàbí jíyàn kiri nísìnyí bàbá ó pè ọmọ rẹ̀. Ọmọ ó sì dá bàbá rẹ̀ lóhùn. Tí o kú dé yìí, mo kí kábíyèsí náà kẹ́ sí. Mo wà pẹ̀lú yín. Ẹ ju ọ̀pọ̀ pàtẹ dá fún ọdún tí ń bọ̀ yẹn lọ. Nígbà tẹ bá lo bí 140, 150 tí ẹ̀mí gùn dáadáa, àwa mọ̀ béèrè pé kábíyèsí kò ní sẹ́ lo 30 sí àbí ẹgbẹ́ mọ̀ ọ̀pọ̀ ló sì rí nìyẹn. Ìyá wa olórí ẹ lo bàbá dáadáa, ẹ jọ lora yín pẹ́, ẹ lora yín gbogbo àwọn ọmọ tẹ bí ní ọ̀yàn rí, gbogbo àwọn ọmọ tẹ bí ní ojú bàbá lọ ẹni tẹni àná. Ọlọ́run bá tó ṣe yín bẹ́ẹ̀ tó ti kẹ́ nírẹ̀lẹ̀ kẹ́dẹ̀ nígboro sí bàbá wa lẹ́nu ọ̀wọ́n gbọ́rọ̀ sí yín lẹ́nu. Gbogbo àwọn ọmọ tẹ bí ó dé yàn gbogbo tẹ̀ ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní tẹ̀ ń fi ń sùn mú nǹkan báyìí ni mo fẹ́ lọ́kàn mi Ọlọ́run yóò ṣe fún yín. Àgbàdìkà bàbá tó jókòó yìí, àgbàdìkà àfẹ́ tí bàbá mi ní, bàbá mi Olúgbọ́n Francis bàbá dáadáa ó ní Sunday mo ní ń bọ̀ lọ wà mo ní bàbá mo ti mú aṣọ sọ́run ó ìdè Ìbàràpá. Wọ́n ní kábíyèsí ẹ̀yin náà wà Canada ẹ̀ ó ní mo ní kọ́ ọmọ lọ bí nsùn torí ìtẹ́ni ọ̀jẹ̀ nsùn. Wọ́n ní bàbá mi Olúgbọ́n débẹ̀ nígbà tí mo wá kọ́kọ́ kọjá kó o pé ká kọ́kọ́ rí bàbá wa Elérùwà ọlọ́jẹ́ mi tí mo ní ògùn àwọn náà ṣàlejò wa dáadáa àdẹ̀dúkọ́ lọ gómìnà nílé Ọ̀yọ́ lẹ́ẹ̀kan ṣe lórí bàbá yẹn gómìnà ṣe dáadáa lórí ẹ̀ inú mi dùn sí gbọ́ àwọn gómìnà nílé Ọ̀yọ́ yẹn Ṣèyí Mákindé ó gbé àwọn òfin sẹ́kà tí inú mi dùn sí máa yẹn láyé láyé nígbà tí ara ẹ̀ ní ti bàbá Aláàfin yẹn náà owó sáìdì ẹ̀ nìkan kan ó lo nǹkan tọ́lọ̀ wọn rán èèyàn oníwà kọ́mọ lọ́ta bí bàbá ṣe jókòó yìí ọ̀tá wà ó sì mọ jẹrí ọ̀tá ni wọ́n mọ jẹrí ọ̀tá ni wọ́n mọ jẹrí ọ̀tá ni ọmọ ò ní agbára láti sọ fún bàbá pé bàbá mi Ọlọ́run fún yín lówó Ọlọ́run fún yín ní kíní kan ṣùgbọ́n ọmọ tó mọ́ ní ni pé bàbá mi Ọlọ́run jẹ́ nìyẹn ogun ọmọ tó bá wá fẹ́ yóò ní bàbá mi Ọlọ́run jẹ́ kí n rí i ní pẹ́ bàbá wa ọba àsọsàdúrà tẹ́lẹ̀ kan wọ́n nílẹ̀ Yorùbá ò ní parun pé àgbọ̀dọ̀ gbàgbé àṣà Yorùbá ó ṣe pàtàkì ṣùgbọ́n bàbá tí wọ́n ṣàdúrà pẹ̀lú ìgbàgbọ́ wọ́n lo àṣà Yorùbá Yorùbá náà ni wọ́n dé padà Yorùbá náà wọ̀ ìwọ̀kẹ́rẹ́ Yorùbá gbogbo ètò bàbá ọmọbìnrin sí wọn sọ àṣà náà wọ́n lè lọ nílànà Jésù àwọn náà ń lọ bẹ́ẹ̀ Sunday lè ní Christian ní bàbá mi ló fi ìlànà ẹ̀bẹ̀ mi ṣùgbọ́n bí mo ṣe jẹ́ Sunday yẹn wọ́n bí mi lọ́jọ́ ọ̀sẹ̀ mi àti Sunday èmi lórí ọdẹ kódà tí máa ń lọ ṣọ́ọ̀ṣì lọ́mọ́ ló gbàgbé torí pé ṣọ́ọ̀ṣì wa wọ́n wo wèrè mẹ́ wèrè ọ̀wá lè jáwọ́ ṣọ́ọ̀ṣì wọ́n sálọ ẹ̀ náà gé lórí èyí gbọ́dọ̀ fi ra wọ ṣọ́ọ̀ṣì ìdí èyí bàbá wa èmi yóò kù bàbá wa tí wọ́n ṣàdúrà mùsùlùmí náà ẹ̀rí pé àṣà náà làwọn náà fi sára èmi yóò kù kábíyèsí ẹ̀mọ́bìnrin sí wọn ẹ̀mọ́bìnrin sí wọn ní parẹ́ àbáríkà bàbá wa ní tán ìlú yóò ní bàjẹ́ bàbá ìlú yóò ní bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ̀ jẹ̀rí ọ̀tá ni ẹ̀ẹ́dẹ̀ bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé àgbókòrò ti ní àgbókéké tó kó agbọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àbáríkà bàbá mi tó dógó yìí bàbá yára yóò ní tán bàbá mi ò ní àdó ọmọdé ni pé bàbá kẹ pé bí ọ̀nà ọba lè pẹ́ bàbá mi ẹ̀pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé ẹ̀pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé ẹ̀ ṣàdúrà fún mi pé kémi ọmọ níyì ẹ̀yin náà ọmọ níyì ni ọmọbìnrin bàbá o ẹ̀yin bàbá ní ojú ní gba ìlọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ ní gba ìlọ́wọ́ ọ̀nà aṣọ funfun ní gba ìlọ́wọ́ ọ̀rọ̀ lẹ́bi sọ ẹ̀ka gba yìí nàrá ẹ̀ mọ̀ gba yìí ẹ̀ mọ̀ gba yìí ẹ̀ mọ̀ gba yìí. Balẹ̀ bẹ̀rẹ̀ náà fún ẹni kẹ́ gbọ́n akínú dá ti fi nìkẹ́lá yìí. Ọmọ akínní ẹni bá gbọ́n akínú ojú òrì ti àṣẹ̀kú ẹni bá ti fi lẹ́gbẹ̀lá yìí àdìgbà àwọn ìyá mi ọ̀sẹ̀. Àṣà àwọn ọ̀pá kìí gbẹ́bọ̀ lákìlá ẹbọ dìde mọ bẹ́ẹ̀ lẹ́bọ̀ lọ gbogbo Fúlàní àwọn ọ̀rọ̀ yìí yọ padà síbi tó ti wá
wa ti ń gbé